TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Èjìlá TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò àsọ̀rọ̀kìrìsì ti láǹfààní láti máa gbọ́ wa. A kì í pe àkójúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Mo ní ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ ire, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlàáfíà ní láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ojúmọ́ Aláyọ̀, níbi tá a ti máa ka àwọn ìwé ìròyìn ojoojúmọ́ sí yín létí, tá a sì ti máa yànnà náà lọ́lọ́kùn òjọ̀kan. Orúkọ mi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ẹyẹ tèmi ò ní fò kó fi apá kan fò. Èmi nìkan kọ́ ni mo wà bí o, olùkùn mi náà wà bí pẹ̀lú. Èní tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún 2025 àtòkìyín wípé àkó oṣù tuntun kò tí ì pẹ́ jù, ó bà ní kò tí ì bàjẹ́. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa pín ní àwọn ìròyìn ọlọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná oníjọ tèmi torí àtúntò kó wọn dé bìbà lọ́tùnlọ́tùn la fẹ́ fi wọn ṣe ní òwúrọ̀ ní ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Lónìí lórí ètò Ojúmọ́ Aláyọ̀, ẹ ti mọ̀ pé kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yànnàná fún yín ká tó wá tẹnubọ ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́. Òkèlè àkọ́bùnmi tó jẹ́ kókó tí mo fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín ní òun ní ọ̀rọ̀ tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbé orí ẹ̀rọ ayélujára fi ọ̀rọ̀ kan tàbí ìkejì léde wípé ẹ máa ṣe àyẹ̀wò dáadáa irúfẹ́ ìròyìn àbí ọ̀rọ̀ tẹ́ wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára. Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Èmi ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Gbogbo awuyewuye tó ń lọ pé mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà, irọ́ lásán ni o. Ta ló sọ bẹ́ẹ̀? Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ilé-ẹjọ́ mà ti gbégi dínà gómìnà ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá láti má fi ọba kan jẹ ní ilẹ̀ Yorùbá. Níbo leléyìí tútù ṣẹlẹ̀? Kí ló kan ọ̀rọ̀ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Iṣẹ́ wa kọjá jíjáwé olúborí o nínú ètò ìdìbò nìkan o, nítorí pé kí ni ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà náà ló jẹ wá lógún. Níta ló sọ bẹ́ẹ̀ o, ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ọba aládé àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kan ní ilẹ̀ kóòtù òjíire nílẹ̀ Yorùbá, wọ́n máa ń gbéná wojú ara wọn. Kí ni wọ́n gbéná wojú ara wọn lé lórí? Àwọn wo ló tún wá bá wọn dá sí ọ̀rọ̀ yìí? Gbogbo ẹ̀lẹ́gbọ́ láàárọ̀ òní lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger wọ́n ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí ènìyàn 24 tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n kópa nínú ìwà jàgídíjàgan àti ìdigunjalè nípínlẹ̀ náà. Ìròyìn yìí àti àwọn òmíràn láti kó débìbà fún yín. Ẹ má gbàgbé wípé ẹ lè máa fi èròǹgbà yín ṣọwọ́ sí wa lójú ẹsẹ̀ bá bá ṣe ń ka ìròyìn yẹn sí etí ìgbọ̀n yín láti lè mọ bó ṣe rí lójú ìwòye yín. Tí a bá lọ sọ́hún, tá a bá dé àwa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Bàbá Gbàgede Ìmọ̀ pé Bàbá Gbàgede Ìmọ̀ yóò máa gbóhùn sáfẹ́fẹ́ live níbi tí ó ti máa láǹfààní láti máa pè wọlé, tí ó sì ti máa fi èròǹgbà yín ràn lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook àti lójú òpó ìkànnì YouTube, eléyìí tí ó máa wáyé ní ọjọ́ Ajé Monday ọjọ́ 4 oṣù kẹjọ August ọdún tí a wà yìí ní déédéé aago 12 ọ̀sán 12 noon. A ó máa retí yín. Ẹ kú ojú lọ́nà o. Olùkéde BGI TV.
ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi láti máa tẹ̀síwájú túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn lẹ́yọ kọ̀ọ̀kan ní òwúrọ̀ òní. Òkèlè Àkọ́bùnmi ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ sí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbórí ẹ̀rọ ayélujára fi ọ̀rọ̀ kan tàbí ìkejì léde àwọn content creators àti àwọn ọ̀dọ́ tí wọ́n mú àyípadà rere bá orílẹ̀-èdè kan gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ dímọ̀ wípé ẹ̀yin gangan lẹ lè mú ọjọ́ iwájú tó dára bá wa lórílẹ̀-èdè Nàìjíríà nípa ti ọgbọ́n àtinúdá àti àwọn nǹkan tí ẹ̀ ń gbé ṣe lórí ẹ̀rọ ayélujára. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé èyí tí ó dá lórí ìgbóhùnsí afẹ́fẹ́ tó wáyé ní ìlú Àbújá. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti mẹ́nuba ọ̀rọ̀ agbára tí ẹ̀rọ ayélujára àti ìgbóhùnsí afẹ́fẹ́ lè ṣe nípa ti ìdàgbàsókè orílẹ̀-èdè kan. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá sọ di mímọ̀ fún wípé ẹ wò ó tẹ́ bá fẹ́ jẹ́ kí eléyìí kó jẹ́ àṣeyọrí ẹ má máa gbé ìròyìn òfegè ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn tí ẹ mọ ẹsẹ̀ àti orí rẹ̀ ẹ má máa bá wọn gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yọ̀nàná gbogbo àwọn nǹkan wọ̀nyí fún àwọn ọ̀dọ́ tí wọ́n wà níbi ìpàdé náà. Ó ní ó ti tọ́ àti lódodo ẹ ní àwọn àǹfààní kan tí ẹ lè mú fún wa lórílẹ̀-èdè Nàìjíríà láti ṣí àǹfààní sílẹ̀ lẹ́ka ti ètò ọrọ̀ ajé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àpèjúwe àwọn ọ̀dọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kẹ́ má dúró wọ́n ní kó má dúró mọ́ láti máa bomi rin ọjọ́ iwájú àwọn gangan ni kí wọ́n máa kọ́ ọjọ́ iwájú láti sìn lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá rọ gbogbo wọn pátápátá wípé ẹ wò ó ẹ kọjá ibi tẹ́ dúró lásìkò yìí ẹ kọjá wípé ẹ ń ṣe àwọn nǹkan kan lórí ẹ̀rọ ayélujára ẹ fi mú ìgbé ayé tó ní ìtumọ̀ báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ohun tí ẹ ń gbé ṣe lórí ẹ̀rọ ayélujára. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wọ̀rì níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè wọ́n ti bu ẹnu àtẹ́ lu awuyewuye eléyìí tó ń lọ wípé òun fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ṣáájú ètò ìdìbò gómìnà eléyìí tó bọ̀ ní ọdún 2026 nínú àtẹ̀jáde eléyìí tó jẹyọ lánàá òde yìí látẹnu agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adélékè ìyún Malam Ọláwálé Rasheed ló sọ ọ́ di mímọ̀ wípé òun sì dúró wámúwámú o sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìrètí wípé òun yóò ní ààbò àtúndìbò pẹ̀lú ààlà tó gbòòrò lọ́dún 2026. Ó tẹ̀síwájú ó ní àwọn oníròyìn ni wọ́n pe àwọn sọ́ọ̀sì pé àwọn sọ́ọ̀sì o láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ọ̀rọ̀ tó ń lọ wípé gómìnà Adélékè fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣáájú ètò ìdìbò ìdíje dípò gómìnà lọ́dún 2026. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o ó ní irọ́ lásán ni ó ní ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ó ní lákọ̀ọ́kọ́ ṣe rí àwa gangan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí a fẹ́ la yan o ẹni tí a sì yàn náà ni àṣelógo. Ó ní àwa ti yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ètò ìdìbò ààrẹ lọ́dún 2027 nítorí náà kò sí àjọṣepọ̀ kankan o pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní lẹ́ẹ̀kejì gómìnà Adélékè kò ní àjọṣepọ̀ kankan o pẹ̀lú ẹnikẹ́ni nínú ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní ó dúró wámúwámú ni o nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní níbẹ̀ náà ni yóò sì ti gbégbá ìdìbò gómìnà lọ́dún 2026. Lákòótán ó ní àwọn olùdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe àtìlẹ́yìn fún gómìnà Adélékè o nítorí iṣẹ́ takuntakun eléyìí tó ti ṣe látìgbà tó ti wà lórí àlééfà. Bẹ́ẹ̀ sì ni ó ní iṣẹ́ rẹ̀ náà tẹ̀síwájú o nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní eléyìí ló máa jẹ́ kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n bira wọn jìn o láti tún yan gómìnà Adémọ́lá Adélékè lẹ́ẹ̀kan sí i nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2026. Inú ìwé ìròyìn Tribune lẹ́ọ̀sìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Ó di ìpínlẹ̀ Ondo ibì kan nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá. Ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo ní Òkìtìpupa ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́gi lé ohun tó dàbí ìgbésẹ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ náà Lucky Ayédatiwa àti àwọn èèyàn kan ní ìpínlẹ̀ náà fẹ́ gbé láti fi ọba kan jẹ ní agbègbè ní ìlú kan tí wọ́n pè
pè ní Alágbọ̀n èyí tí ó wà ní Ugbo Kingdom ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo. Adájọ́ àgbà Tèmítọ́pẹ́ Adédípẹ̀ òun ni ó fi ìdájọ́ yìí lélẹ̀ ní ọjọ́ Ẹtì Friday àná níbi tó ti pa á láṣẹ fún gbogbo àwọn ènìyàn sí ọ̀rọ̀ náà kàn wípé ẹ wò ó ẹ gbọ́dọ̀ dánwò ẹ lọ tẹsẹ̀ dúró láti má fi ẹni yìí jẹ ọba ní agbègbè yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wé àfìgbà táwọn bá yanjú gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi ń gbéná wojú ìgbésẹ̀ yìí nílé ẹjọ́ kí àwọn tó lè ṣe ìpinnu lé lórí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ dímọ̀ sí iwájú wípé ẹ wò ó ìdájọ́ yìí ó wá ní ìbámu ìwọ́de kan tí àwọn èèyàn kan ṣe àwọn adarí ní ìlú Alágbọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ìpàdé kan wáyé tí wọn kò pe àwọn sí tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọọba Olúṣọlá Joseph Àjàká òun ni ó ṣeéṣe kó dé orí ipò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ níbi ìpàdé náà eléyìí ló mú kí àwọn ènìyàn tí wọ́n jẹ́ olórí ìlú náà sọ di mímọ̀ wípé àwọn ò nífẹ̀ẹ́ sí ẹni yìí èyí tó mú wọn lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá gbé ọ̀rọ̀ náà dé ilé ẹjọ́ láti sọ di mímọ̀ pé ẹ wọ́gi lé ìrìn àjò àti fi ẹni yìí jẹ ọba ní ìlú Alágbọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé adájọ́ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Ondo ni ó ti wá sọ di mímọ̀ pé níbi tọ́rọ̀ dé dúró yìí àwọn ará ìlú ti sọ̀rọ̀ ẹ má tẹ̀sọ́ wájú ẹ má fi ẹni yìí joyè rárá o títí gbà tá a fi yanjú ọ̀rọ̀ tó wà ní ilé ẹjọ́ lásìkò yìí wọ́n sún ọjọ́ náà ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn wọ́n sún sí ọwọ́ iwájú títí gbà tí wọn yóò fi máa ṣiṣẹ́ ìwádìí lórí ẹni tó tọ́ sí ipò náà ó tún rúgbọ́ bá o ilé ẹjọ́ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wọ́gi lé ìgbésẹ̀ gómìnà Lucky Ayédàtiwa láti má fi ọba kan jẹ ní ìpínlẹ̀ Ondo ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ọ̀rẹ́ níbẹ̀. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n ti sọ pé iṣẹ́ àwọn kọjá jíjáwé olúborí nìkan o nínú ètò ìdìbò gbogbogbò ilé tó ń bọ̀ ní ọdún 2027 ó ní ẹgbẹ́ òṣèlú náà ló ní àfojúsùn láti kọ́ orílẹ̀-èdè tí ó lágbára àti yan òtítọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú náà iyún Bọ́lájí Abdullahi ó ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta ó sọ pé ẹgbẹ́ náà wà ní ṣíṣílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà ó ní ẹgbẹ́ òṣèlú tó wà ní orí àlééfà lórílẹ̀-èdè Nàìjíríà ìyún All Progressives Congress APC ni wọ́n ti fojú kéré ẹgbẹ́ òṣèlú ADC o wípé wọn kò ní gómìnà ní ìpínlẹ̀ kankan ó ní pé ṣẹ́gbẹ́ òṣèlú ADC wá kéré ni ó ní ẹgbẹ́ òṣèlú ADC ò kéré nínú ayé o agbẹnusọ Abdullahi ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ní ọ̀rọ̀ asọ lásán ni o wọ́n ní àṣìsọ lásán ni ó ní ìyẹn náà dáa ó ní ìyẹn náà nice ó ní ẹ jẹ́ kí wọ́n tẹ̀síwájú o ẹ jẹ́ kí wọ́n máa lu àwọn pin ẹ jẹ́ kí wọ́n máa sọ lọ ó ní nígbà tí ẹgbẹ́ òṣèlú ADC kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní oríṣiríṣi nǹkan ni wọ́n sọ nípa ẹgbẹ́ òṣèlú náà ó ní ẹ jẹ́ kí wọ́n máa sọ lọ ó ní orin wọn ni o ẹ jẹ́ kí wọ́n máa kọ lọ ó tẹ̀síwájú ó ní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣèjọba tó wà lórí àléfà tó bá ti sú ó ní kí wọ́n gbé báàgì wọn kí wọ́n gbé aṣọ wọn ó ní kí wọ́n máa bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC ó ní ààyè sí sílẹ̀ o ó ní nítorí pé àfojúsùn àwọn ju jíjáwé olúborí lọ o bí kò ṣe pé kí àwọn tó orílẹ̀-èdè Nàìjíríà ṣe lákòótán ó ní ààyè sí sílẹ̀ o fún gbogbo àwọn ènìyàn tó bá fẹ́ dàpọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ó ní wọ́n bá wà nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n bá wà nínú ẹgbẹ́ òṣèlú Labour ó ní kò sí tó kà wọ́n ó ní máṣá ti sọ pé àwọn fẹ́ dàpọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ó ní ká máa gbọ́ ó ní ààyè sí sílẹ̀ ó ní ṣùgbọ́n nǹkan kan ló ṣe kókó ó ní pé kí wọ́n ṣe kí ni ó ní wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n tó lè darapọ̀ àbí tó bá jẹ́ wípé wọ́n fẹ́ darapọ̀ inú ìròyìn pọ̀ ṣẹ́ òsì kà lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ ń tẹ̀síwájú kí n máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ nípa ti ọ̀rọ̀ aáwọ̀ kan èyí tí ń ṣẹlẹ̀ láàrin ọba aládé àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ni àwọn adarí ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn ni wọ́n ti gbìyànjú láti tẹ̀síwájú láti lọ dá sí ọ̀rọ̀ aáwọ̀
láàrin ọba Isaac Oyèwálé ìyẹn Alásì ti Àsì ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ẹni tí ń ṣe ààrẹ ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ olókùkù ti òkùkù ọba Abíóyè Oyèbọ̀dé ló sọ ilé ìdí mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ààfin rẹ̀ ní òkùkù. Níbẹ̀ ni ọba Oyèbádé ti sọ dímọ̀ pé òun àti àwọn ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ kan ni àwọn ti jọ ṣe ìpàdé papọ̀ tí àwọn sì ń ṣe ohun tó yẹ kí àwọn ṣe láti rí pé àwọn dá sí ọ̀rọ̀ aáwọ̀ náà láàrin ọba Aládéyé àti Ẹgbẹ́dùn ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí ẹ kò bá gbàgbé wípé ọ̀rọ̀ kan ló ti ń jà rìnrìn lórí ọ̀rọ̀ ayélujára níbi tí Ẹgbẹ́dùn ti fi ìka ẹ̀sùn sí ẹni tí ń ṣe ọba Oyèwálé wípé òun gangan ni ó ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn jàǹdùkú láti máa ṣe ìkọlù sí òun ní òkùkù tó sì ń dúnkokò mọ́ òun. ẹni tí ń ṣe Ẹgbẹ́dùn yìí náà wá ń dúnkokò mọ́ ọba yìí wípé òun yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Eléyìí ni ó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ló jẹ́ kí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ di mímọ̀ wípé a máa ṣe ìwọ́de alálàáfíà o láti fi ẹ̀sùn kan ọba Oyèwálé wípé òun gangan òun ló ń dúnkokò mọ́ Ẹgbẹ́dùn ẹni tí ó wá láti ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn. Ọba aládé tí ó jẹ́ ààrẹ fún àwọn ìgbìmọ̀ tó fẹ́ dá sí ọ̀rọ̀ náà ló wá sọ di mímọ̀ pé òun ti ní àwọn ọba kan tí wọ́n ti fìfẹ́ hàn láti parí aáwọ̀ náà tí wọ́n sì ti wá sí ààfin rẹ̀ tí àwọn ti jọ jíròrò lé lórí láti mọ bí àwọn yóò ṣe pé àwọn méjèèjì papọ̀ láti bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn o nígbà tí yóò sọ̀rọ̀ sí iwájú ó ní òun ti pe Ẹgbẹ́dùn gangan fúnra lára rẹ̀ ó sì ti sọ di mímọ̀ wípé tẹ́ bá ti ṣetán èmi náà ti ṣetán o ṣùgbọ́n jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Nǹkan tí òun lè sọ lásìkò yìí nìyẹn. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ yanjú ẹ̀ èmi náà ti ṣetán a máa yanjú ẹ̀ náà ni. Ẹ wò ó wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lẹ́wà níbẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger wọ́n ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí ènìyàn 24 tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n kópa nínú ìwà jàgídíjàgan ìwà adigunjalè àti àwọn ohun ìjà olóró mìíràn tí kò bá òfin mu ní agbègbè Masubi nílùú Minna nípínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Wàsíù Abíọ́dún ṣe sọ ó ní àwọn afurasí yìí ni wọ́n fi ọwọ́ òfin gbé ní ọgbọ̀njọ́ oṣù keje ọdún tí a wà yìí ní déédé aago 7:00 sí aago 5:30 àfẹ̀mọ́jú lásìkò tí wọ́n ṣe iṣẹ́ agbófinró láti gbógun ti ìwà jàgídíjàgan adigunjalè àti àwọn ìwà bàjẹ́ mìíràn. Ó ṣàlàyé wípé àwọn òṣìṣẹ́ tó ń gbógun ti ìwà jàgídíjàgan ti agbègbè Minna náà ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ ààbò fìjìláńtẹ́ ní agbègbè Masubi. Níbẹ̀ náà ni ọwọ́ ti tẹ àwọn afurasí náà. Lára àwọn afurasí náà láti rí Jẹ́mílù Ibrahim ẹni ọdún 17 àti Jẹ́mílù Iyasu ọmọ ọdún 16. Wọ́n ní nígbà tí wọ́n fẹ́ fọwọ́ òfin gbé wọn wọ́n ní níṣe ni wọ́n dúnkokò mọ́ àwọn òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ wọn. Wọ́n ní lásìkò ìgbà tí wọ́n gbìyànjú láti sá lọ wọ́n ní wọ́n rí oríṣiríṣi ọ̀bẹ àti àáké lábẹ́ ibùsùn wọn. Bákan náà wọ́n tún mú àwọn afurasí mìíràn wọ́n sì ní wọ́n bá wọn nílé ibi tí ẹ̀ṣọ́ ààbò fìjìláńtẹ́ kan kú sí ní ọdún tó kọjá. Wọ́n ní ilé náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn ilé tí àwọn afurasí yìí máa ń sápamọ́ sí. Lákòótán wọ́n ní àwọn afurasí náà ti wà lákàtà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fún ìwádìí tó múnádóko àti láti ṣe ìgbìyànjú kí ọwọ́ wọn tó lè tẹ àwọn afurasí mìíràn eléyìí tí ó ti sá lọ. Inú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tí rí kan lẹ́kùnrẹ́rẹ́. Bọ́rọ̀ náà ṣe rí gẹ́lẹ́ náà láti mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ mọ̀ wípé ohun tó kàn báyìí òun ni láti jíròrò lórí àwọn ìròyìn yìí. Ẹ̀yin náà lè fi èròǹgbà yín ṣọwọ́ sí wa lábẹ́ comment section wa kájọ mọ bó ṣe ń lọ lápọ̀dọ̀ tiyín náà lórí àwọn ìròyìn tá a ti mú wá sí etí ìgbọ̀nyín. Jẹ́ ká dókè náà tá a bá dé àwa máa túṣu désàlẹ̀ kòkò ẹ kú ìkàlẹ̀. Television station tí. Amóhùnmáwòrán tó mọ bẹ̀ tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038
226160 BGI TV Bàbá Gbàgede Ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa jíròrò lórí àwọn ìròyìn ẹyọ kọ̀ọ̀kan èyí tí a ti mú wá sí etí ìgbọ̀nyín ní àárọ̀ ní. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti sọ di mímọ̀ fún gbogbo àwọn èèyàn agbérí ẹ̀rọ ayélujára pèsè àwọn kan bí ohun tí wọ́n fi ń tó ènìyàn létí tí wọ́n fi ń ṣe ènìyàn ní ìrànlọ́wọ́ nípa ti ètò ìdálẹ́kọ̀ọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pè wọ́n ti sọ di mímọ̀ fún wípé ẹ wò ó ẹ máa ṣe iṣẹ́ ìwádìí dáadáa lórí àwọn ìrìn tẹ́ máa gbé jáde, ẹ má ṣì àwọn ènìyàn lọ́nà nípa iṣẹ́ tí ẹ yàn ní ààyò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gba àwọn digital content creator, àwọn influencer, ó gba àwọn lámọ̀ràn yìí ní pé kí wọ́n rí ọjọ́ iwájú láti sìn lọ, kí wọ́n fi èyí pètè ọ̀la sílẹ̀, kí wọ́n ṣe àwọn ohun tó tọ́ nípa ti ojúlówó ìròyìn èyí tí wọ́n yóò ṣe bẹ́ẹ̀ tí wọ́n yóò máa gbé jáde gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ eléyìí di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. ẹ wo ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ èyí tí ó tẹ̀lé rí pé ó nítumọ̀ láti dẹ́kun àwọn nǹkan kan bí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tí àwọn èèyàn kan máa ń fi léde gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ wá àwọn èèyàn káàkiri. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́. Ẹ̀yin náà tó bá ṣe rí lójú yín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ó dá ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Ó mú ìròyìn kan tó jẹ́ ìròyìn àkọ́kọ́ tí ó dá lórí gómìnà Adémọ́lá Adélékè. wọ́n ti lu ẹnu àtẹ́lù awuyewuye tó ń lọ nípa àwọn fẹ́ lọ tó pé darapọ̀ ọmọ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC wọ́n wá jẹ́ kó yé wa wípé irọ́ ni tó jìnnà sóòótọ́ ni o, wípé àwọn sì dúró wámúwámú sínú ẹgbẹ́ òṣèlú. Ẹnìyẹn jẹ́ ọ̀rọ̀ tí wọ́n tún fi ń bu omi rin ìgbésẹ̀ wọn nínú ẹgbẹ́ òṣèlú PDP, bó tilẹ̀ jẹ́ pé àárín ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú PDP mọ̀ títí wípé nǹkan tó bá àwọn látàrí bí àwọn èèyàn kan ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú wọn ní àárín ọ̀sẹ̀ yìí nípínlẹ̀ Ògùn. Ará àwọn méjì ní ìpínlẹ̀ Kogi, Àrídínù Mìláyè tóun náà ṣe bẹ́ẹ̀ tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn. ẹ wò gómìnà Adeleke tí wọ́n fi ń sọ ló fi àkókò yìí sọ di mímọ̀ wípé ẹ wò ẹ má mi kan ẹ má tẹ̀ kan ọ̀dọ̀ tèmi, èmi ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó dá ẹ jẹ́ ká kúrò níbẹ̀. ẹ bó bá ṣe rí lójú tìyín náà ọ̀rọ̀ òṣèlú ni ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ondo níbi tí ilé ẹjọ́ ti wọ́gi lé ìgbìyànjú àbí ìgbésẹ̀ gómìnà Lucky Aiyedatiwa wípé kò gbọ́dọ̀ dánwò, kò gbọ́dọ̀ yan ọba kan sí ipò alágbọ̀n ní ìpínlẹ̀ kan ní ìpínlẹ̀ Ondo ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìmọ̀ pé ọ̀rọ̀ awuyewuye tó sì ń ṣẹlẹ̀ lórí àfi ọba jẹ́ tó mú kí àwọn olórí ìlú jáde ló jẹ́ kí ọ̀rọ̀ yìí tún di ohun tí ó fẹ́ ṣe bẹ́ẹ̀ yà lára ọ̀tọ̀. Bó bá ṣe rí lójú yìí yẹn mọ́ kóòtù yìí ṣé ohun tó kàn lọ́rọ̀ wa lélẹ́yìí ká tó máa kóra wa sí tàbí ọjọ́ mẹ́jọ lórí pé afẹ́ fìyàn jọba ẹ jẹ́ ká tún ṣe é ní tùbínùbí láàrin ara wa, ká gba ìtọ́ ara wa dámì kó tó di wípé a tún fẹ̀jú kẹ̀kẹ́ síta. Bí ilé ẹjọ́ ṣe dá sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wo ibi tó máa yọrí sí. Bó bá ṣe ń lọ a máa fi tó yín létí. Ẹ̀yin náà sì lè fi èròǹgbà yín ránṣẹ́ sí abẹ́ comment section wa. Yá lọ sí inú ìròyìn ẹlẹ́ẹ̀kejì tó ka èyí tí ó sọ nípa ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Kí ni wọ́n sọ ní àsìkò yìí? Wọ́n ń sọ àwọn kankan. Wọ́n ní iṣẹ́ àwọn kọjá pé jíjáwé olúborí lásán o. Wọ́n ní àwọn òwà after pé káwọn jáwé olúborí lásán pé ẹ dìbò fáwọn. Wọ́n ní ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà gangan òun ló jẹ àwọn lógún. Nǹkan tó ṣàṣọ náà wọ́n ní ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà ó lò ló jẹ àwọn lógún. Ó ní àwọn ò kì í ṣe pé káwọn ṣe pé àìmọ́tara ẹni nìkan nínú ẹgbẹ́ òṣèlú náà. Wọ́n ní rárá o, wípé báwọn jáwé olúborí àní tẹ̀síwájú àwọn orílẹ̀-èdè Nàìjíríà níṣẹ́ òun gangan ni àwọn fẹ́ mú lọ́kùnkúndùn òun ló jẹ àwọn lógún. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ báwọn náà ṣe yọ̀nà ẹ̀ nígbẹ́ ọ̀rọ̀ òṣèlú ní ìfẹ́ ká dúró di ọjọ́ náà ká owó ṣe máa rí torí wípé gbogbo wọn náà máa ń dẹnu lásìkò yìí kọ́lọ́run ṣàánú wa lórí àwọn olóṣèlú yìí ni. Ẹ jẹ́ ká dúró dìgbà náà ká tó mọ bó ṣe máa lọ lápá bẹ̀ yẹn. Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ọba aládé kan àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti jọ ń gbéná wojú ara wọn. Wọ́n ní àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́, òun ló mú kí
ìgbìmọ̀ adarí ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn wípé ẹjọ́ a gbọ́dọ̀ wà nílùú kí àwọn nǹkan wọ̀nyí máa ṣẹlẹ̀ ló jẹ́ kí wọ́n tètè jígìrì sí ọ̀rọ̀ náà wípé ọba aládé ti ìlú kan ní òun àti ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn àti ọba Isaac Oyèwálé ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n jọ ń ta ohùn síra wọn wọ́n wọ àáwọ̀ láàrin àwọn méjèèjì nípa ti bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kanra wọn nípa ti ìdúnkòkò ìwọ ló rán àwọn jàǹdùkú wá bá mi ìwọ gbàkan àwọn kan ẹ wò ọ̀rọ̀ yìí ó ti fẹ́ kọjá bí àwọn èèyàn ṣe rò ó ló jẹ́ kí àwọn ìgbìmọ̀ àgbààgbà yìí tètè dá sí ọ̀rọ̀ náà kó tó di wípé a tún máa ta epo sí aṣọ àlà àwọn ọba kan ní ilẹ̀ kóòtù òjìrè bó bá ṣe rí lójú òye yín ẹ̀yin náà fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ìròyìn tó kẹ́yìn tó fi léde fún àwọn olólùfẹ́ wa ní ìròyìn tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni wọ́n ti fi ọwọ́ òfin gbé àwọn afurasí ènìyàn tó jẹ́ mẹ́rìnlélógún tí wọ́n jẹ́ pé wọ́n hùwà jàgídíjàgan tí wọ́n dẹ̀ digunjalè nípínlẹ̀ Niger wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ó ti tẹ̀ wọ́n o. àdúpẹ́ pé òkun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá wípé irú eléyìí làwọn máa rí ẹ̀kú ọ̀rọ̀ ìlú nítorí tá a bá ní ká sọ àwọn náà wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni àwọn tí ń fi ọ̀nà kan tàbí ọ̀nà kejì ti wà ìbàjẹ́ ìwà ọ̀daràn bọ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àgbẹ̀fún yín ẹ̀ túbọ̀ máa ṣe jù bẹ́ẹ̀ lọ kí gbogbo àwọn ìwà yìí lè di ohun ìgbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ó ní ká jẹun pẹ́ lẹ́nu fọ̀ fún ní òjẹ́ níbi làwọn ò rí mọ́ fún ti ọ̀rọ̀ àti àtìmúwá sí ti ìgbọ̀nyín nípa ti ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa lórí ètò Ojúmọ́ Aláyọ̀ jẹ́ ká dágbére fáwọn aráalé. so ẹ̀yin aráalé oníyanṣe ọlọ́kà ṣe o gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ náà a kì í pé ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé gidigidi gan adúpẹ́ fún ìfẹ́ tẹ ní sí wa ní gbogbo ìgbà mo ní etí tẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ̀sí fi ń wọ̀ wá kò ní fọ́ láṣẹ Èdùà níbí náà la máa rí mọ́ lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ orúkọ mi náà ní Títílayọ̀ Àgbọ̀ọ́lá Títí Aláyọ̀ ẹ má dùn láti darapọ̀ mọ́ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ _22 YouTube bàbá gbàgede ìmọ̀ TV àyè sì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán wa BGI TV ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lẹ́yìn eléyìí ẹ mọ̀ wípé oore pápá là ń lọ láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá ní àárọ̀ òní òdu ní mímì kí n ṣàánú fọlọ́kọ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi ti ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire kàbìtì. sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá ní àárọ̀ òní ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kòkòrò nípa ọ̀rọ̀ kan èyí tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Eric Chelle gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé òun fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons látàrí bí wọ́n ṣe jáwé olúborí níbi ìdíje WAFCON tí ó wáyé ní orílẹ̀-èdè Morocco ẹ má gbàgbé pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons ni wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco láti àmì ayò méjì tó fi yọrí sí 3-2 láti gba ife ẹ̀yẹ náà fún ìgbà kẹwàá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ẹni tí wọ́n ṣe Eric Chelle akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló wá ń fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí wọn lásìkò yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Victor Boniface níbi tó ti bu ẹnu àtẹ́ lu àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó ọ̀pọ̀ nínú wọn ni wọn kò kí ń bìkítà bóyá àwọn jáwé olúborí àbá àwọn kò jáwé olúborí níbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí àwọn máa ń gbá lórúkọ ti orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọ̀pọ̀ àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni wọn kì í fi ìwà ìfẹ́ ara ẹni jìn wọn tí wọ́n bá ń ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì máa ń dùn òun lọ́pọ̀ ìgbà gẹ́gẹ́ bó ti ṣe sọ dímọ̀ pé ọ̀pọ̀ àwọn
agbábọ́ọ̀lù tí wọ́n pọ̀ níye dáadáa ni wọ́n retí àǹfààní láti ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n wọn kò ní. Ẹ̀yin tẹ́ wá ní ẹ̀ tó wá ń ṣe àmúlò rẹ̀ lọ́nà tí kò dára. Victor Boniface ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó pè wọ́n sí àkíyèsí wípé kí wọ́n lọ ṣe àtúnṣe. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan níbi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti ra agbábọ́ọ̀lù ọwọ́ wájú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan, orúkọ rẹ̀ jẹ́ Richie Agbonifo. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé agbábọ́ọ̀lù yìí òun ni wọ́n rà wọlé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Ajax Verona ní orílẹ̀-èdè Italy. Ẹ má gbàgbé pé Adémọ́lá Lukman ló wọ̀n wọ́n lójú tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n dà pé nígbà tí wọ́n rí agbábọ́ọ̀lù náà rà wọlé ni wọ́n fi lọ fún Agbonifo láti wá ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan. Wọ́n ní ó ti di agbábọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan lásìkò yìí. Wọn kú oríire lápá abẹ́yẹn. Ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ìyẹn ni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbogbo Dani Olmo. Òun ló ti sọ di mọ̀ wípé ẹ wò ó àti ra àwọn agbábọ́ọ̀lù tó dájú tì yín lọ. Eléyìí ni ó fi ń bú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wípé ẹ wò ó ẹ lè lọ kó gbogbo wọn wọlé o, ṣùgbọ́n mo fẹ́ fi sọ di mímọ̀ fún yín wípé àwa ò bó tilẹ̀ jẹ́ wípé ààrẹ agbábọ́ọ̀lù púpọ̀, ẹ̀yin jẹ́ ti lọ kó oríṣiríṣi agbábọ́ọ̀lù wọlé, a sì lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé àwa ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona a sì lẹ́nu jù yín lọ nípa ti àwọn agbábọ́ọ̀lù tá a ti gbé wọlé. Dani Olmo òun ló ń sọ eléyìí di mímọ̀ lórúkọ ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Barcelona. Ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur. Kí ló ń ṣẹlẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur? Ẹni tí ń ṣe balógun lórí pápá fún wọn ìyẹn Son Heung òun ni ó ti ṣe bẹ́ẹ̀. Òun ló ti kéde rẹ̀ pé òun yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá tó ti lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù yìí ló darapọ̀ mọ́ wọn láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ní ọdún 2015. Ó sì ti ṣe ìrànlọ́wọ́ góòlù lóríṣiríṣi fún ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham Hotspur. Kódà ó pẹ̀lú wọn ṣe àṣeyọrí nígbà tí wọ́n ná ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United níbi ìdíje Europa ní ọ̀sà tó kọjá yìí. Son yìí ló ti wá fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá. Ẹ̀jẹ̀ ń kúrò bẹ́ẹ̀ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Liverpool ni wọ́n ti ń gbáradì láti kọ ìrìn àjò wọn sílẹ̀ láti lọ gbé ẹni tí ń ṣe Ishaq. Ẹ má gbàgbé nígbẹ́ láàrin ọ̀sẹ̀ yìí la gbá wíwí wípé wọ́n fẹ́ ra agbábọ́ọ̀lù yìí wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídùn yọ̀dà pé wọ́n fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ náà nítorí àwọn kankan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ jẹ́ ká wo bí tọ́rọ̀ náà yóò padà yọrí sí fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool àti Newcastle. Ònìyàn ṣeun, ọlọ́kà ṣeun, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣewò ò ní bàjẹ́ níbi làwọn ìmọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ojú ni mímì kì í ṣe àìmọ̀ fólókò àfin tèmi nílùú ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.